mo ti ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn bá dá mi sọ látàrọ̀. But ẹ jẹ́ ká bi dá mi question. Do you have the self-will? Everybody is advising you. Pé fi portable lẹ̀. Ṣé wọ́n gan ti determine láti fi lẹ̀? The spirit of self-will. Pray for self-will. Kò kí easy láti move on. Ìyá èèyàn lè báyàn sọ, bàbá èèyàn lè báyàn sọ, ìyàn sì máa ṣe tinú ẹ̀. Àwọn aládùúgbò máa báyàn sọ, bọ̀ ìyàn á sì ṣe tinú ẹ̀. Ọwọ́ tiẹ̀ gangan ló wà. Kò sí lọ́wọ́ gbogbo àwọn tó wà lókè. Everybody kọ́ sọ tiẹ̀ náà nítorí ìtara abiyamọ. Ṣé ẹ gbọ́ nǹkan tí yóò gbà sọ mo sọ lẹ́ẹ̀kan yẹn o, ṣé ẹ gbọ́ sí? Ọwọ́ tiẹ̀ gan ló wà, Mama Sita kọ́ ló ń bẹ jẹ nǹkan tó ń fèsì. Kì í ṣe Aláàjì Yẹ̀kínní ló ń bẹ fèsì ẹ̀. Kì í ṣe Aláàjì Àjọkẹ́, kì í ṣe Àdùkẹ́. Ìwọ gangan ọwọ́ ẹ̀ báyìí ló wà. Ọwọ́ ẹ̀ báyìí ló wà. Self-will, the will to move on, the spirit to move on. Get busy, go and get busy. Tó bá busy o ní máa ráyè ọkùnrin kan tí customer ń fi fóònù lé káàkiri. Ibo ló ti máa ráyè? Where is your self-worth? Mo fẹ́ yẹ kẹ́lọ́ follow ẹ̀ kó follow yín. Tí tó bá sórí bí mo ṣe ìyá ọ̀gbọ́n wọn mo máa ń follow ẹ̀. Tí n bá fẹ́ rẹ́rìn àkọ́wà lábẹ́ bẹ̀ màdá rẹ́rìn lónìí mà ní woman ìṣá. Ó yí ẹ wà á lọ síbẹ̀ wà á wọ́ ẹnìkan tó máa ń ṣe ẹ̀yẹ ṣe gbogbo ẹ̀ yá ẹ máa sọ̀rọ̀ lọ. Move some ìwọ gangan alára gan ìwọ gan lọ busy pẹ̀lú life ẹ lọ wá nǹkan ṣe lọ wá business tó máa jẹ́ kó busy tó yẹ pé táwọn customer gan bá fi phone call pa ẹ́ bóyá gan ló máa rányàn sórí nǹkan tó ń ṣe tó bá continue Ọlọ́run máa yẹ kó ní chronic depression a chronic one. Tó bá dẹ̀ ti lọ yí sí bipolar kò sẹ́ni tó máa save ẹ̀rù àti imaginary. O lè young o but you are powerful but you don't know. Oh mo. You can only young go but you are a very powerful woman. In fact, o powerful ju èmi gan lọ because ti fala àfin rí, ó ti fi yẹn jù mí lọ ikú bàbá yeye. Ẹyọ kan yẹn, ó ti fi ju ìyá 60 years mi lọ. But you don't know your worth. You don't know your worth. First class ọba. Ó ti fẹ́ rí, ó ti bàjẹ́ rí, ó bímọ fún, ó mọ ibi tó ń gbé, ó mọ gbogbo nǹkan tó ń ṣe. Sẹ́ẹ̀tì àwọn Naomi mà ní ẹ̀. Sẹ́ẹ̀tì àwọn Naomi. Sẹ́ẹ̀tì àwọn Naomi ìyàwó ọba. Ó wá mú ẹṣẹ̀rẹ́, ó wá fún ẹṣẹ̀ kìíní lórí social media. Ó rí Queen Naomi ló ṣe ń bẹ̀rẹ̀ mi. Ṣòro pé kò ní máa ṣe èmi ní boyfriend. First class ọba, first class. Dami ó kókó ó ń ṣerú fọ́tẹ́. Dami move on o. Lọ busy o. Èmi abẹ́ sòótọ́. Lọ busy. Lọ wá nǹkan ṣe. Lọ busy. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ bí. We just dey play ni. Ọwọ́ ẹ̀ gangan ló wà. Ọwọ́ ẹ̀ ló wà. Ìkọ́ ó tún lè dọ̀lá sí kó tún lọ social media. Ẹ̀yin ẹ̀yẹ dáríjì mi portable ọkọ mi ni. You can still do it. Yes. Mo sọ lórí live. Mo ló sì máa padà lọ bá portable. Mi ò mọ bó ṣe ń get it. I don't know. So, lọ pray for spirit of self-will. Kó lè move on. Kó dẹ̀ lọ busy. Lọ wá ṣẹ́ṣe. Lọ ṣiṣẹ́. Bó ṣe kó pátá macaroni gan. Ó tún lọ kọ́ sílẹ̀ fóònù pa ẹ́. Gbogbo rádaràda yẹn. Tó bá jẹ́ kó kírímù kó fèsì kírímù ẹ̀ àwọn máa bẹ̀ rà. Ilé tí mo fi ń para kírímù ó mọ kírímù yẹn ṣe. Àwọn yẹn máa patronize ẹ̀ face your business leave portable alone face your business. Tó bá ṣe nǹkan tó dé àwọn ìwọ ní gbogbo wọn yẹn máa jókòó ìwọ gan wà ń bẹ ìyàwó yes now ìwọ ló lẹ́sà rẹ̀ nǹkan tó bó bá lè ṣe gbé rẹ̀ wá ṣe gbé. Portable lè wà ń bí o bú èmi bú mi màá bú ẹ. Àbí kò fẹ́ da fún portable ni. Kò ní fẹ́ ya wèrè ẹ̀. Dami èmi ò ní advice tí mo fẹ́ sọ náà ni ìyá ọgbà ti sọ face your business ó ti lọ kọ́ cream. Because nǹkan tí mi expect ni pé that first time everybody support ẹ nǹkan tí mo expect kò ṣe ni pé business ẹ kò promote business ẹ ó ti lọ kọ́ cream promote business àwọn èèyàn pẹ̀lú òkùnkùn táwọn èèyàn ní sí ẹ ọmọ abẹ́ra business ẹ and you go far wàá ta cream ẹ lọ sí anywhere o Nigeria ni o abroad àwọn èèyàn máa patronize ẹ bọ́. Àlọ́ ní good skin ni
èmi tún Wọ́n náà wo fẹ́ bóyá fine tó o make up o ṣe anything. See how pretty you are. You are fine. Stop mi Facebook pé kí ni mo ń lò. Don't love yourself first. Jẹ́ kí fẹ́ láìka rẹ̀. Love yourself. Fún ìyá ẹ̀ nísìnyí, ìyá ẹ̀ nísìnyí, o ti dà ìyá ẹ̀ sí ìlà ìlò. O jẹ́ kí ìyá ẹ̀, o jẹ́ kán inú ìwà yẹn sìn gan inú tí wọ́n gan ò dùn. Make your mother happy. Be happy to yourself. Make your mother happy. Má dà ìyá ẹ̀ láàmú. Face your business. Tó bá need anything, báwọn àwọn àgbàlagbà lóye kó máa sọ̀rọ̀. Òun go like rẹ̀. Ẹ tẹ́ ẹ bá sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ti less experience not àwọn. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.